على آله وأصحابه أجمعين آمين. ètò àti àpòní al-fiqh fil Islam al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe agbátẹrù ẹ̀. Àbí Allah nínú àánú ẹ̀ tó ga jùlọ kó máa bá wa fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa. Ọládùnní Bello lórúkọ mi. Mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'ah tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. Ayakumullah Sheikh. Ẹ káàbọ̀ sórí ètò sà. Àbí Allah azza wa jal kó jẹ́ kárí yín pẹ́pẹ́pẹ́ lórí dáadáa látàrí ẹ̀sìn rẹ̀sìn Islam àti sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Kó máa bá a ṣe àlékún gbàdúrà sí fún yín, àlékún orí, àlékún ìdùnnú, àlékún àáfíà, ìfàyàbalẹ̀ bí idhnillahi ta'ala àtẹ̀yìn àti àwọn aráalé lápapọ̀. Kó wá bá a fi aljannatul firdaus kó bá a fi ṣe ẹ̀san lórí fún yín bí idhnillah. Ìbéèrè láwùkọ́ tí màá kọ́ máa mú wá òun náà ni ìbéèrè tí wọ́n béèrè. Wọ́n ní ṣé ìgbàláyé wà láti tẹ orúkọ àti àwòrán èyí tó jẹ́ ti èèyàn sí ara èpo ìwé fún ètò pàtàkì kan tí èèyàn bá ní láti ṣe. Eléyìí ó jẹ́ ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, brother Ibrahim Ọmọ́táyọ̀ láti ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ṣàdédé ni ó jẹyọ wípé irun àwọn ó mú àwọ̀ bí ìyeyè ó mú wá wípé ǹjẹ́ àwọn lè, torí pé kó débi pé àwọn èèyàn gan rí wọ́n sọ pé irun rẹ̀ lọ́mọ àtijọ́ ní kọ́lọ̀ méjì yìí wípé ṣé àwọn wá lè lo làálì àbáláyé nǹkan wípé ṣé àwọn lè lò láti fi kun irun àwọn tó fi jẹ́ pé àwọ̀ yeye yóò tiẹ̀ lè dínkù bí ó bá tiẹ̀ lọ tán. Eléyìí ó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní bí ọjọ́ mélòó ni a lè fi sílẹ̀ lẹ́yìn tí òkú bá kú tán kó tó di pé a sọ pé a fẹ́ pín ogún rẹ̀, àbí ṣé gbàrà tó bá kú náà ni? Ẹ jẹ́ dàdúgbà náà Sheikh. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹni tó ní ṣíṣe kan tó sì fẹ́ tẹ̀wé kan láti kọ àlàyé nípa bí ìṣe yẹn bí ó ti ṣe lọ, kò bùkátà kó ya fọ́tò sí ara ìwé nítorí pé Olúwa Ẹlẹ́dàá wa ṣe ká máa ya àwòrán àwọn abẹ̀mí léèwọ̀. Gbogbo ní tábà sì ṣe tí ìṣesí bẹ́ẹ̀ ó fi dínkù òun ló yẹ ká máa ṣe, kìí ṣe pé tí ó tún fi máa pọ̀ sí. Tí a bá wo àpèjúwe irú ìwé tẹ́ fẹ́ tẹ̀ ẹ rí i pé ẹ lè fẹ́ tẹ̀ bí 1000. Tẹ́ bá wá tẹ 1000 irú ìwé bẹ́ẹ̀, a jẹ́ pé 1000 àwòrán yín ni ó wà ńbẹ̀. Eléyìí tó túmọ̀ sí wípé ẹ̀yin gan bẹ nínú ẹni tí ó ń ṣe ìgbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún àwòrán yíyà àtàwọn abẹ̀mí kan mọ́tàn. Torí délé ẹ̀kọ́ ń tẹ́ fẹ́ kọ síbẹ̀, àwọn èèyàn kí wọ́n ka tó wà ńbẹ̀ lọ́jà kìí ṣe àwòrán tiyín. Wọ́n ní àwọn jẹ́ ọ̀dọ́ ṣùgbọ́n sí ìyàlẹ́nu irun àwọn ṣàdédé ló mú àwọ̀ ìyeyè débi pé gbogbo ẹni tí ń rí àwọn gan pé ká sí nǹkan, kí ló dé tí irun rẹ̀ tí sì ń pààrọ̀ àwọ̀ báyìí? Ṣé àwọn wá lè máa lo làálì láti fi kun irun yẹn láti mú kí àwọ̀ yeye kó dínkù? Ó gbọ́dọ̀ lo làálì láti mú kí àwọ̀ yeye kó dínkù, nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam tó ti torí rẹ̀ gbà wípé a lè ti torí rẹ̀ jan irun wa láró. Òun náà ní kó jẹ́ pé gbogbo irun wa ti di funfun. Tí irun bá ti di funfun, òfin ṣẹ̀ríà gbà pé ká jan láró. Aró táwa jẹun kò gbọ́dọ̀ jẹ́ dúdú, nítorí pé ẹ mọ̀ pé dúdú ti pẹ̀yìndà. Kò sí ọ̀nà tá a gbà tá a fẹ́ fi sọ pé a fẹ́ dá padà tí ò ní jásí pa dẹ́ṣẹ̀. Nítorí pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ nípa Abu Quhafa, bàbá Abi Bakr as-Siddiq radiyallahu anhu, bàbá tó bí Abu Bakr as-Siddiq radiyallahu anhu. Wọ́n mú wá bá Ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí Ànábì gba Mẹ́kà padà kúrò lọ́dọ̀ àwọn kèfèrí. Ànábì wá rí pé gbogbo orun orí bàbá yìí ló ti di funfun àti ti àgbọ̀n rẹ̀. Ànábì wá ní kí wọ́n lọ kùn ní aró, àmọ́ wọn ò gbọ́dọ̀ kùn láwọ̀ dúdú o, wọn ò gbọ́dọ̀ kùn láwọ̀ dúdú. Torí ẹ̀ ni ó sì jẹ́ pé bíi làálì òun náà nìkan tí ó tọ́ kírun àwọn àgbàlagbà bá ń kún fi kun irun ara wọn.
nítorí dúdú ti pẹ̀yìn dá ẹ̀ lè dá padà ọgbọ́n ọ̀nà tí bá sì gbà tẹ́ sọ pé fẹ́ dá padà ìṣẹ̀lẹ̀ ẹ̀dá eléyìí jẹba. nígbà tí a ti wá mọ̀ pé irun tiẹ̀ yìí kìí ṣe gbólóbì ó ń yọ àwọ̀ yeye a sì mọ̀ pé àwa gẹ́gẹ́ bí èèyàn yeye ń ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan kan ló ní í ṣe pẹ̀lú àlàáfíà ara rẹ̀ kó jẹ́ pé àárẹ̀ oríṣi kan òní bẹ lágọ̀ọ́ ara rẹ̀ òun ló fà ní irun fi di aláwọ̀ yeye mọ́ lọ́wọ́ nǹkan tó ṣe ní Paul hospital táwọn bá ti tọ́jú rẹ̀ tí ń tọ́ fà tẹ́lẹ̀ yìí fi rí bẹ́ẹ̀ tí wọ́n bá ti bọ́ ṣoògùn rẹ̀ ó rí i pé irun bẹ̀rẹ̀ sí ní padà sípò eléyìí ní nǹkan tó ṣe. eléyìí wàá mú mi rántí ìbéèrè kan tí àwọn obìnrin ń ṣe látàrí pé láyé òde òní oríṣiríṣi ọ̀nà làwọn obìnrin gbé oge ṣíṣe gbà gbogbo ẹ̀ náà ní ìlàkàkà pé kí wọ́n má gbọ́kọ mọ́ àwọn lọ́wọ́ àwọn kan nu wọn wà lọ́ máa pa irun orí wọn ní oríṣiríṣi ọ̀dà ẹlòmíràn kun irun rẹ̀ yóò wí pé àwọn fún ní aláwọ̀ gold àwọn míì wọn làwọn fún ní aláwọ̀ wọ́n ti pè silver wúrà fàdákà bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe irun orí wọn débi wípé orí ẹlòmíì gan-an wọ́n ní tó bá sílẹ̀ ẹ̀ nímọ̀ pé mùsùlùmá ni so wọ́n á ní akíní bẹ́ẹ̀ báwọn soge sọ́kọ lọ́rùn ó gé sọ́kọ lọ́rùn báwo nítorí ẹ̀ òfin ṣẹ̀ríà kò gbà ọmọ kékeré nìwọ níjọ́ tí irun orí rẹ tí gbogbo ẹ bá tó di funfun ní ṣẹ̀ríà gbà pé o lè fi làálì o lè fi kùn àmọ́ ní ìsìn pé mò ń soge àwọn á máa sọ irun di aláwọ̀ pupa ó sọ di aláwọ̀ gold ó sọ di aláwọ̀ silver ó tún sọ di aláwọ̀ ojú sámà gbogbo eléyìí kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ó ń bẹ nínú pé òun ṣèṣe sí i bẹ́ẹ̀ láti fi kọ́ sí àwọn kèfèrí ni Olúwa Ẹlẹ́dàá wá sì ṣe léwọ̀ débi pé Ànábì sallallahu alaihi wa sallam ni man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá kọ́ sí àwọn kan òun náà ti dọ̀kan nínú wọn àbí kí ni tó máa ihdina as-siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim walad-dallin Olúwa fi wá mọ̀nà lọ sí ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà àwọn ẹni tó pé ìdẹ̀ra rẹ̀ lé lórí àwọn tani àwọn náà ní nínú àwọn ànábì àtàwọn olódodo àti àwọn ẹni tó kúkú ṣàhídì àtàwọn ẹni rí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ adùnbárìn irú àwọn eléyìí là ń tọrọ pé kó lọ́ọ́ fi wá mọ̀nà wọn ghayril maghdubi alayhim walad-dallin yàtọ̀ sí irú mọ̀nà tàwọn tó ti bínú sí àbí tàwọn ẹni tó ṣìnà torí délé mùsùlùmí ò gbọ́dọ̀ wà ọkọ̀ sí kèfèrí torí délé yìí báyìí ají ṣe bí mùsùlùmí láàrí mùsùlùmí ṣe bí bàbá ẹnìkan. Jazakumullahu khairan sheikh. ẹ má jẹ́ ọpẹ́ rárá tẹ́ fi pín owó àkọ́kọ́ owó kì í pẹ́ tí iyì rẹ̀ fi dànù ní ìṣẹ́gbọ́ mílíọ̀nù kan àbọ̀ ó lè ní ìdí ẹ̀ lónìí bóyá tá a bá dúró títí oṣù mẹ́fà sóní iyì rẹ̀ ò ní tó ti ẹgbẹ̀rún náírà mọ́ torí wọ́n ń ṣubú ojoojúmọ́ tẹ́ bá sì tètè pín lónìí tí kálukú bá gbá tiẹ̀ ó ń bẹ nínú àwọn ẹni tí ó jogun bàbá wọn tí Allah ọba falbarka sí tiẹ̀ tó pé inú kásùn kájí owó rẹ̀ ó ti di ìlọ́po ń tẹ́ pín so kí wọ́n lè fẹ́ lọ́la sí kí láǹfààní tẹ̀yìn mú nù kẹ́ lọ́la. ẹnìkan fún mi ní ìròyìn kan ó ní brọ́dọ̀ òun ní ìgbà tí wọ́n kú ó ní wọ́n fi pọ́n méje àbọ̀ wọ́n fi sílẹ̀ pọ́n méje àbọ̀ yún wọ́n á sọ pé ní 1982 pọ́n méje àbọ̀ kí sówó kékeré ta ló nírú rẹ̀ ń gbà pọ́n méje àbọ̀ tí bàbá yẹn fi sílẹ̀ wọ́n sọ fún mi káwọn lè fi ra lé méjì tó dáa nígbà yẹn àwọn ọ̀wá pínwó òun wọ́n á sọ fún mi ní ìsìnkú táwọn bá fẹ́ pín mọ́ ní kò ló kọ mọ́ ní ìsìn owó tí o tó gun ọ̀kadà so ìkànnì láti 1982 ló ní àpá méjì àbọ̀ kí wọ́n já mọ́mọ́ lónìí torí délé ẹ má fi falẹ̀ kì í ṣe tẹnìkan pàtó má ó ti di tàwọn tí ó jogun bàbá wọn ó ti di tàwọn tí ó jogun màmá wọn ó ti di tàwọn tí ó jogun bọ̀dá wọn ó ti di tàwọn tí ó jogun àǹtí wọn ẹ má jẹ́ ọpẹ́ ẹ tètè pín kókó ń bẹ nítorí pé bí tẹ́ ẹ bá ti tètè pín bẹ́ẹ̀ làwọn kan ti máa jẹ́ níjẹ́ tí ọ̀tọ̀ gbogbo ẹni tó bá sì ti dẹnu lé tí ń dùn máa kò ní ìwú pé ká gbẹnu òun kò ń bẹ
òun mọ̀ wá pé ẹni tí bá ń pàkíyèsí pé ẹjẹ́ pín kínní ní agbójúlógún nígbà tó ń sì gbẹnu lé tí ń jẹ́ nítorí pé ẹni tó gbẹnu lé gan ló lè ìbéèrè ìwojú ló gbélé ẹ fún tiẹ̀ náà kó ní o lè bá gbẹnu lé torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà kò yẹ kó pẹ́ tẹ́ fi tètè pín ogún ẹ sì wá àwọn tó máa pín kí wá ṣe pé ńgbà tó bá fẹ́ pín ogún tán làwọn àǹtí kan yarí tó wọn á sọ pé àwọn ò lè gba ṣẹ̀ríyà ok ṣé ìlànà àwọn abọ́gibọ̀ pẹ̀lẹ́ fi sin bàbá màmá yín ni wọ́n ní ìlànà mùsùlùmí ni ok ńgbà tó wá tọ́kan ká pín ogún wọn wọ́n ṣe wá kú mùsùlùmí ìkàlẹ̀ yan ọmọ burúkú yìí ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹni tí bàbá yín fi sílẹ̀ sáyé ní ṣe pé abọ́gibọ̀ pẹ́ ń bàbá ẹ wá ní dìgì kan lẹ́ẹ̀fi pín orí òjò orí lẹ́ẹ̀fi pín ṣé kèfèrí lẹ́yìn kí ló dé tó fi jẹ́ pé aláàgbà Islam àmọ́ tí ń jẹ́ Islam ìdí inú tó fi rọ̀ wọ́n lọ́rùn láti máa takò tí Islam mú wá torí pé wọn ò fẹ́ mà kò sì sí tẹ́fẹ́ fi ṣe ẹlòmíì ò ní ronú Islam àfijọ́ tí màlẹ́kà bá fẹ́ gbẹ̀mí ẹ̀ La ilaha illallah. nígbà tí imani ò ní wúlò torí ẹ̀ bí Islam ti ṣe ní kí wọ́n pin náà lẹ́pin ẹ̀ mọ́ tún mọ́ gún ni ẹ̀bùn tó lù wá bùn wá Allahu Akbar. sọ̀sẹ̀ ń wá sọ pé ẹ̀bùn tó lù wá bùn mí kéré ni kí kúkú ṣe tí mo ṣiṣẹ́ kó jọ ẹ̀bùn ni ntolúwa bá sì ní kí wọ́n fún mi náà nígbà àlùbáríkà lójú nítorí pé ń bẹ nínú wọn ẹni tó pé ń tọ́gbà kò tó tẹ lómi àmọ́ tolúwa bá bá fa àlùbáríkà sí àwọn míì ó tún padà máa wá gbà lọ́wọ́ rẹ̀ Allahu Akbar. fẹlẹ́ ìjẹ́bù sí jẹ́. Jazakumullahu ya khair. Jazakumullahu khair ya sheikh fi dunya wal akhirah bi idhnillah. 08085677726 08085677726 plus 234 8083293896. Eléyìí làwọn nọ́mbà tẹ̀lé máa fi kù wọlé béèrè ìbéèrè kan sí kejì fáwọn tá a bá ń bẹ ní Nàìjíríà àti fáwọn tó ń bẹ ní ọ̀nà tó jìn réré. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ibi ẹ ti ń pè yìí. Ali Abdulkari ló pè láti Ìlọrin. Ìbéèrè yín o. Ìbéèrè mi ni pé àwọn bọ́dà méjì tọ́lọ̀ ń kẹ́ wọ́n lọ ṣe kẹ́ wọn wọ́n á wò pé inú àánú tọ́lọ̀ ṣe fáwọn àwọn fẹ́ mọ àwọn náà fẹ́ assist. So àwa ní tìyàn lórí pé sí kẹ́ ẹ̀ rán yẹn lọ́mọ ká àbí kẹ́ ẹ̀ empower yẹn excuse tí nǹkan mú wa ni pé kò sí sọ fẹ́ fún yẹn tó lè dàbí ẹ̀ńtọ́lọ́wọ̀ bá kẹ́kọ̀ọ́ lè jẹ́ bí ó ṣe wà náà Náà ó yá. ìyá ìpè dédé tọ́lọ́wọ̀ gba ìpè. Pé irú àwọn sọ́dákọ̀ wo náà lè máa ṣe àbí? Méjì inú méjèèjì ìwú ló fi ń dára jù tẹ́lẹ̀ tí wọ́n ṣe. Ọ̀dà. alhamdulilayi eléyìí tó dáa jù òun náà ní kẹ́ fún yàn lówó ẹ fún lówó tó náà ó fi máa ṣòwò ẹ fún lówó tó náà ó fi pín igbá rẹ̀ tí nǹkan tó náà ṣe tí ó fi rú gọ́gọ́ nítorí pé tẹ́ ẹ bá ràn án lọ́wọ́ nídìí iṣẹ́ tí ń ṣe pàápàá jùlọ lẹ́yìn tó ṣàlàyé fún yín òun tún mọ àwọn ọ̀nà tó pọ̀ ṣùgbọ́n àìsówó tó iná ló fà lẹ́yìn bá wá kówó fún ẹ sì bá sọ̀rọ̀ gidi nípa bó ti ṣe yẹ kó mójútó wò ó súnmọ́ kó náà dẹni tí wọ́n máa yọ zakat lọ́la ó súnmọ́ kó padà lọ sí hajj yẹn ní rọrùn ó súnmọ́ kó náà tún dẹni tí wọ́n máa ran aláìní lọ́wọ́ lọ́la ẹ rí i pé nígbà tẹ́yìn bá ràn án lọ́wọ́ bá ó ní kakọ́lẹ̀ ràn án lọ́wọ́ mọ́ ẹ ti tàtàrà rẹ̀ ran èèyàn púpọ̀ lọ́wọ́ àmọ́ tó bá pé hajj lẹ bá ràn án lọ ẹ rí i pé owó yẹn kò kéré tó bá lọ sí hajj tó bá dé ó lè jókòó kó tó máa látẹ́gùn lọ́nà tó ṣe pé kò ní iṣẹ́ kan pàtó eléyìí ti ń ṣe ó sì ti lọ hajj ó ti dé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá fẹ́ ṣàánú rẹ̀ tẹ́lẹ̀ gan wọ́n lè má ṣàánú rẹ̀ mọ́ káwọn sọ pé ìwọ tó rówó hajj tó lọ sí hajj tó dé síwọ náà láti máa kówó fún àbá lè máa fi aha káfí máa dami sókun bí ìdí nì tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó náà tó lù wá bò láṣìírí àwọn náà kì í sábà rán ẹnìkan lọ sí hajj àfi nítorí àti yọnu la ẹlòmíín sì máa ń ṣe nítorí kárí mi èyí tó fẹ́ yọnu la ó lè jẹ́ pé ẹni tó padà rán lọ sí hajj yẹn gbogbo ògbàlẹ̀ yẹn ní máa fún
gbogbo ìgbà ní máa ràn lọ́wọ́ ṣùgbọ́n nígbà tó bá lọ jókòó níbi tí ó ti máa jẹ́ pé ń jẹnu rẹ̀ ń yà ó lè sọ pé òun ṣàǹfààní kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ rí olówó yẹn wà ràn lọ hajj nígbà tó bá wá lọ sí hajj tó bá dé tún lọ bàjẹ́ àwọn èèyàn náà wọ́n lè dá lẹ́jọ́ pé ìkànnì ọ ṣé bó ọlọ́ọ̀gbá kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ rí bó ló ṣe rówó Mẹ́kà ìgbà míì ẹlòmíín sì rán yẹn lọ sí Mẹ́kà nítorí kárí mi ni wọ́n lè bá a sọ pé lówó ni kọ́dé èèyàn 10 ní máa rán lọ Mẹ́kà lọ́dọọdún gbogbo tábà ti ṣe nítorí tí Allah kò nítumọ̀ ẹ̀yin ẹ̀ràn yẹn lọ́wọ́ kó náà fi dèèyàn ẹ fún lówó kó náà fi jẹ́ pọ́ jára mọ́sẹ́ ó ní lọ síwájú ń di iṣẹ́ tí ń ṣe eléyìí yóò jẹ́ pé ẹ ti tàtàrà rẹ̀ ràn yẹn púpọ̀ lọ́wọ́ náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 plus 2348083293896 eléyìí làwọn nọ́mbà tó lu jábí fáadà bá ń pè láti ilẹ̀ òkèèrè àti ní orílẹ̀-èdè Nàìjíríà ń bíbí. ẹ lórúkọ yín o. hello ẹ̀ ń bẹ́ẹ̀ ó kọ yín o. àtọ̀ kọ̀ jáde látọ̀dọ̀ yín ẹ lè gbìyànjú ẹ̀ka ìpè padà 08085677726 plus 2348083293896. nínú ìbéèrè míì ọ̀rà ẹ jẹ́ ká mú ìpele ẹ lórúkọ yín. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ibi ẹ ti ń pè. Èmi àrí ìdádú láti Paris. Láti Paris, ìbéèrè yín. Ìbéèrè mi náà ni pé Ọlọ́run fún ọṣẹ́ ìrọ̀lẹ́ mi fún Ọlọ́run tó ti mọ̀ ìṣàpá. Ìbéèrè mi ni pé yáṣẹ́ mo ní ìbéèrè lákàtí mo fẹ́ bèèrè lọ́wọ́ wọn. Ìbéèrè mi ni pé obìnrin tó bá lóyún oṣù méjì tí ó bá so igi agbọ́lẹ́nu ìgbé ẹ̀kọ́ wa pé náà igi ò ní àlàáfíà. Ìbéèrè mi náà ni pé ìbéèrè méjì ni pé ìgbàdá tí ọkọ ẹ̀ bá fẹ́ ṣàtúnṣe tó bá gbọ́ pé igi ò ní àlàáfíà ṣé ìyàwó náà ló dá sàdàkí ẹ̀ padà fún náà tó tún ìyàwó mi ṣe ni tàbí ló lọ bá bàbá ìyàwó pé wọ́n á gbọ́ wà sí pé igi náà ò ní àlàáfíà báwo ni àtúnṣe tó bẹ̀ ṣe ẹ̀ á fẹ́ bàbá ìyàwó náà kò sí ní ìwé ìgbòkò mọ́ òun ló wà. Ó ti yé. báwo ni ìbára tí ẹni fún mi insha Allah yáṣẹ́. Alhamdulillah ẹni tó sọ pé ó ti fún obìnrin lóyún ṣáájú kó tó di pé wọ́n wá so yìgì inú oyún lobìnrin wà tán fi ń so yìgì yẹn kò lálàáfíà ẹ wá fẹ́ àtúnṣe rẹ̀ náà ni kí ẹ lọ bá bàbá tó jẹ́ bàbá obìnrin wọ́n bá yín tún yìgì yẹn so bàbá sọ pé òun fún ọ wọn náà sì sọ pọ̀ gbà á àsìkò tẹ́wàá ṣàtúnṣe náà kò gbọ́dọ̀ tún jẹ́ pọ́ wà nù oyún mi o torí tó bá tún wà nù oyún mi àṣìṣe tó ṣe yín lákọ̀ọ́kọ́ náà ló tún ṣe yín lẹ́ẹ̀kejì tí bàbá bá ti wá sọ pé òun fún ọ tí wọn náà bá ti sọ pọ̀ gbà á ẹlẹ́rìí méjì ó jẹ́rìí sí lọ́ba tán tó bá ṣẹlẹ̀ pẹ́yìn ò sí nítòsí àtiwọ́ àti ìyàwó yìí ẹ wà ní Paris nígbà tí bàbá ìyàwó àwọn ń bẹ ní Benin Republic lápèjúwe báwo lẹ ti ṣèṣe aṣojú rẹ ọ̀ràn lọ bá bàbá nígbà tí aṣojú rẹ bá débẹ̀ bàbá ó sọ pẹ̀lú ẹlẹ́rìí méjì wọn gbọ́dọ̀ jẹ́ ìbátan àbí iye kan tiẹ̀ bẹ́ẹ̀ ni wọn gbọ́dọ̀ jẹ́ ìbátan tàbí iye kan bàbá wọn tẹ́lẹ̀ yìí bá wáyé aṣojú rẹ oní ọ̀bọ̀ gbàyàwó bàbá yẹn sọ pé òun fọmọ òun fún ìwọ gba owó ẹni tí ó wá aṣojú rẹ òun fọmọ òun fún ọ kọ́ máa jẹ́yàwó fún ọ gbọ́wọ́ ẹni tó wá aṣojú rẹ aṣojú rẹ náà sọ pé òun bọ̀ gba ìyàwó lórúkọ rẹ ẹlẹ́rìí méjì jẹ́rìí sí ó ti parí sọdáàkì ó wá ṣẹ̀ṣẹ̀ san sọdáàkì torí pé sọdáàkì ti tẹ́lẹ̀ tó san ó san sọdáàkì fẹ́ni tí èsè ìyàwó ni ayé sì sanwó fálè kákà kún pa sanwó kan ẹlẹ́yìn ìjọba ṣe jẹ́.
Jazakumullahu khairan, Sheikh. 08085677726 plus 2348083293896. Nínú ìbéèrè mi tó wà ń bí láti padà. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kan yẹ tí ń pè. Ìbéèrè yín. Ẹni tá a rí pé ó ṣẹ̀ṣẹ̀ kúrò nílé ọtí ọtí ẹ̀ ń dá aláàbò ó sì fẹ́ wọnú abọ́fíà sí pé òun fẹ́ ṣe ṣẹlá ìyẹn ká gbà fún ẹlẹ́ẹ̀kejì ká wà ní orí ìṣọlá ẹnìkan wá ṣubú pé a lè ní sùúrù ká fi kírun tán àbí ká sáré dóòlà ẹnìyẹn. Wọ́n ní ẹni tí ó jẹ́ pé ó mutí tán níbi ó ti mutí ní bọ̀ àmọ́ síláṣí àwọn sì rí bọ́ tí ń pa sáwọn lè kọ́ di rẹ̀ láti ṣe sọ́lá àbí káwọn fi ẹni ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé òun ti tiẹ̀ náà ẹ jẹ́ ká mú eléyìí náà ṣe. Alhamdulillah, ẹni tó sọ pé a rí i pé ọ̀mùtí ni ibi tó ti mutí náà ló ti dìde tó mórí lé mọ́ṣáláṣí lásìkò tí ń hún ríra tálí kọ́ dínà rẹ̀ láti rí mọ́ṣáláṣí wọ̀ bẹ́ẹ̀ ni torí pé Olúwa ní ya ayyuhal ladhina amanu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun. Ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ò gbọ́dọ̀ súnmọ́ mọ́ṣáláṣí nígbà tẹ́ ń hún ríra, ẹ ò gbọ́dọ̀ súnmọ́ sọ̀lá. Àwọn olùmọ̀ ní ó kárí mọ́ṣáláṣí, ẹ ò gbọ́dọ̀ súnmọ́ sọ̀lá. Àwọn olùmọ̀ ló kárí mọ́ṣáláṣí nígbà tẹ́ ń hún ríra títí tẹ́ fi máa ń tẹ̀ ń bá ń sọ. Torí ẹ̀ ká kọ́ dínà rẹ̀ láti wọ mọ́ṣáláṣí, ara nǹkan tó yẹ ká ṣe ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ẹ sọ wípé ń ṣe sọ̀láàtì lọ ẹnìkan bá ṣubú, ṣé kẹ́ gbìyànjú láti lọ dóòlà ẹ̀mí rẹ̀ kẹ́ já sọ̀láàtì àbí kẹ́ pàtì fílẹ̀ di ẹ̀yìn ìgbà tẹ́ bá tó parí sọ̀lá? Èwo ni kẹ́ ṣe nínú méjèèjì? Lẹ́yìn tó tọ̀nà náà ni pé kí àwọn kan èèyàn bíi méjì kí wọ́n já sọ̀láàtì wọn, káwọn gbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀, nítorí pé tẹ́ bá lè dúró dìgbà tẹ́ bá tó sálámà ó lè pẹ́. Ó sì ṣeéṣe kó jẹ́ pé tẹ́ bá tètè sáré sí lásìkò ìgbà tẹ́ rí tó ṣubú gbàrà, ó ṣeéṣe kí Allah fi ṣe sábàbí àti dóòlà ẹ̀mí ẹ̀. Torí ẹ̀ ká sì dóòlà ẹ̀mí ó pàtàkì nírú ìṣesí yìí. Kìí ṣe pé ká tẹ̀síwájú pẹ̀lú sọ̀láàtì wa torí pé àkókò sọ̀láàtì sì fẹ̀. Tá a bá ṣe sọ̀láàtì pẹ̀lú ìmáàmù nísìn, a lè padà ṣe tásìkò sọ̀láàtì ò sì ti ní ìjáde. Torí délé á sáré sí i láti dóòlà ẹ̀mí ẹ̀. Lẹ́yìn eléyìí a padà wá sí sọ̀láàtì wa. Jazakumullahu khairan, Sheikh. Nínú ìbéèrè míì láti Kọ́tọ̀rù, wọ́n ní ẹni tí ó jẹ́ pé ó níyàwó tí àwọn sì rán jelbab àwọn rán fún un pé kó máa lò, àwọn ra bíi mélòó kan wá pé kó máa lò, ṣùgbọ́n tó já sí pé kò lò ó kó pamọ́ ni fún àwọn àsìkò tó ti ń pẹ́ sáà díẹ̀. Wọ́n ní ìgbà tí ó wá yá táwọn rí pé kò wulẹ̀ kọ́ bí ara sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyànjú táwọn ti gbà yìí pé ṣé àwọn lè wá kó àwọn ìjáàbù yìí, ṣé àwọn lè kó tọrọ fún ẹlòmíì, torí pé ètò òun lò kìí ṣe tó balẹ̀ gbàgẹ̀rẹ̀, ètò débì ìdajì ara lòun lò, àwọn sì rán ètò balẹ̀ gbàgẹ̀rẹ̀ pé kọ́ máa lò kó dáhùn. Eléyìí ọjọ́ ìbéèrè wọn àkọ́kọ́ náà, Sheikh. Alhamdulillah, aṣọ tí ó yẹ kóbìnrin wá wọ̀ àti bó ti ṣe yẹ fún ọ̀ràn ọ̀dọ̀wọ̀ ọkọ náà ló gbọ́dọ̀ mójútó eléyìí, nítorí pọ̀ náà yàtọ̀ sí bó ti ṣe ń pèsè ìjẹ àti mú fún ìyàwó àti ibùgbé, bẹ́ẹ̀ náà ló máa pèsè aṣọ sí ìyàwó rẹ̀ lọ́rùn. Kọ̀tọ́kọ̀tọ̀ náà kó jẹ́ pé gbogbo aṣọ tí ìyàwó rẹ̀ bá wọ̀ òun náà ni wọ́n máa ṣe ọ́ ní èèmà tí wọ́n máa ṣe ọ́ ń kàyéfì pípọ́ ló tún ti rí eléyìí, nítorí ló tún ra eléyìí. Ìwọ gan ló yẹ kó máa rántí pé yes, aṣọ tí mo ra fún ọ nù, kò tiẹ̀ tí wọ àwọn yòókù, kò tiẹ̀ kọ́ wọ́ hàn mí kí n rí bí ó ti ṣe rí lára rẹ̀. Yàtọ̀ sí ìwọ tó ṣe kí ló fẹ́ kàn fọ́dún mẹ́wàá ó lè má ra aṣọ kan fún ìyàwó. So ọ̀pọ̀lọpọ̀ àwọn àká bẹ́ẹ̀ wà. So ìyàwó rẹ̀ ìwọ ti gbìyànjú ó ti ra jìlbáàbù fún, jìlbáàbù tó ra fún lòun ní wọ̀, àwọn jìlbáàbù máa ń bẹ́ lòun wọ̀. Nǹkan tẹ́ ṣe kìí ṣe pé ìtẹ́ ẹ̀rà tó dáhùn lẹ́yìn wà lọ kó tọrọ, nítorí pé ẹ̀yin náà fẹ́ rán bàjẹ́ lọ́wọ́ nù. Àwọn èyí tí ń wọ̀
torí máa ń bẹ̀rù lẹ́yìn òkò ńlẹ̀ yóò wá wà kò ní rí ẹ rí i pé nígbà tí ọba rí yóò kúkú wọ eléyìí tẹ ra wá náà tó ń ti pé kò wúwọ àtúnṣe pé ìtẹ́yìn ra wá ló dáa jù òun náà padà sọpasọsẹ̀ lẹ́ǹgbà ọba yá òun sì ń wá sọ báyìí ń wọlé ẹni tó bá kó kò ní í dáa fún wọn àgbà òun ṣépè fọ́kọ rẹ̀ ẹni tó bá kó lèmi wí tani ọba tún kó àgbà tí wọn kó wọn fi mí ìtọ́ dáa jù lọ rọ́pò rẹ̀ àbí wọn ò fi rọ́pò rẹ̀ ẹni tó náà bí ṣe ń bínú yẹn astaghfirullah lábẹ́nu pé òun sì ti ní kò ní dáa fún ọ so eléyìí túmọ̀ sí wípé ìgbà tẹ́yìn ti rèé tọ́ dáa àǹfààní ti wà fún yín láti kó ìtì ọ̀dà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 plus 2348083293896. Ọ̀dà ẹ jẹ́ ká mú ìpele yìí. Ẹ lórúkọ yín o. Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Ó gbẹ̀mí ẹ ti ń pè o. Akí dọ́kítì wa kú iṣẹ́. Náà. Wọ́n náà bá lọ́ọ̀mí wa. Àmín. Mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. Téèyàn bá bímọ, ó lè tó bí èjì láti máa dídì nínú fámìlì mi wọn. Ọmọ yẹn lè tó bí èjì láti máa dídì náà fún bàbá àti màmá rẹ̀. Èmi èkejì téèyàn bá ń kírun lọ tí èèyàn bá wá nǹkan tí kẹ̀lẹ̀bẹ̀ wà lẹ́nu. Sọ pọ́n níbi kéèyàn jarun ni àbí kéèyàn rún ní kẹ̀lẹ̀bẹ̀ yẹn. Alhamdulillah ọmọ tá a bí ẹni bí ọmọ ọdún mélòó ni ó tó kó tó máa síwájú bàbá àti ìyá rẹ̀ ṣe sọ̀lá lópin ìgbà tó bá jẹ́ pọ̀ máa yún tó bá jẹ́ ni tó ṣe pé ọkọ nípa Al-Qur'an ó sì máa ké dáadáa ìgbà tí bàbá ọmọ àké tó ọmọ yẹn ti lẹ́tọ̀ọ́ kó máa síwájú wa ṣe sọ̀lá ti fún wa láti bí ọmọ ọdún 6 sí 7 sí 8 nítorí pé ọmọ kan wà tó jẹ́ ọmọ lọ́dọ̀ Ummu Salama radiyallahu anha tó ń sọ fún wa pé látìgbà tí mo ti wà lọ́mọdún 6 sí 7 kẹ́bí sọ wọnú Sahih al-Bukhari ní àwọn èèyàn mi ti fi mí ṣe lè máàmù fún gbogbo wọn nítorí pé ńgbà tí wọ́n wá bá Nabi sallallahu alaihi wa sallam wọ́n bi léèrè pé ta ni kó máa ṣe lè máàmù fún wa Ànábì lẹ́ni tó kó Al-Qur'ani jọ pọ̀ jù nínú yín tó máa ké tọ́ ha èmi sì jẹ́ pé bí mo ṣe kéré máa ń tí wọ́n jẹ́ pé láti kékeré ìkọ́kúkọ́ ló ń kọ́ máa rẹ̀ sọ ní bí mo ṣe kéré máa ọdún 6 7 òun èmi ni mo há Al-Qur'ani pọ̀ jù láàrin gbogbo àwọn èèyàn mi o torí pé gbogbo wọn ń ka mọ́ mi lẹ́nu pé mo máa ń kà nítorí pé ojú ọ̀nà ibi tá à ń gbé ó wà lójú ọ̀nà ibi tí gbogbo ẹni tí máa ń lọ ọ̀dọ̀ ànábì tí máa ń padà bọ̀ látọ̀dọ̀ ànábì tí wọ́n máa gbà mo máa ń fetí kọ́ nǹkan tí wọ́n kọ́ tí kálukú náà bá ti ń ran mánu tí wọ́n ń wí láwìí tó ń wí ẹ̀wọ̀n kọ́pọ̀lọ́ ọmọdé ó mú bérebére ìmọ̀ Al-Qur'ani tó pọ̀ jù láti ọmọ ọdún 6 sí 7 ni mo ti ń ṣe ìmáàmù fáwọn èèyàn mi torí ìdílé yìí tí ọmọ wa náà bá máa Al-Qur'ani ké á nìkan máa ṣe sọ láti fún wa ṣùgbọ́n báwo ni ó sì máa ṣe sọ láti fún bàbá àtìyá rẹ̀ tí ìbá ṣe sọ láti tarawih qiyamul layl lẹ́bàá ń ṣe ń lé yín bá nu Ramadan tó ẹ kọ́ àwọn sọ̀làwátì ojoojúmọ́ tọ́jọ́ ọ̀ràn àyàn ni mọ́ṣáláṣí lẹ́yìn bàbá rẹ̀ ó máa lọ màmá rẹ̀ òní ó máa ṣe sọ láti inú ilé ọmọ wa náà wẹ̀wẹ̀ òun náà mọ́ṣáláṣí là máa mú lọ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ni ẹ máa fòrò àwọn ọmọ yín láti ṣe sọ láti tán bá ti wà lọ́mọ ọdún 7 ẹ sì máa nà wọn lórí àìṣe sọlá tán bá ti pọ̀ ọmọ ọdún 10 tó a ti fi àti kékeré fi kọ́ ọmọ mọ́sálásí lọkùnrin máa ń lọ àwọn obìnrin ni wọ́n máa ṣe sọlá tí wọ́n nulẹ̀ tó eléyìí tó túmọ̀ sí pé àyàfi tó bá pẹ́ àárẹ̀ kan ń ṣe bàbá tí ó lè mú kí bàbá ọmọ jáde lọ́mọ yìí ọmọ ṣe lè má mú fún bàbá àti ìyá rẹ̀ nulẹ̀ òun náà wẹ̀wẹ̀ àfi tó bá pọ̀ ní mójútó wọn tí mójútó àlàáfíà wọn torí pé òun bùkátà kó lọ mọ́ṣáláṣí kó darí padà wá sínú ilé kó máa tọ́jú bàbá rẹ̀ àmọ́ tó bá pé tí ń ṣe wọ́n pè fún pé kó wà pẹ̀lú wọn gbogbo gbà ìní irú ìbéèrè yìí tó lè wáyé. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 plus 2348083293896 wọ́n ní pé ọmọ ìyá àwọn tó já sí pé ìbí kan náà jọ làwọn ọ̀pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Islam fi kọ́ wa pé ká máa sokun ẹbí papọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà tí àwọn bá ti wá pè é báyìí táwọn sálámà sí àbáwọn ti ẹ̀kọ́ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí táwọn sálámà sí ní tí máa fi dáhùn náà ni pé
àbọ̀rúbọyè o kìnìkan o sálámà làwọn sì tì síwájú táwọn fi kí fáwọn ọmọ ìgbà tí ó wá da ìdàkudà báyìí ṣùgbọ́n eléyìí tí wàá jẹ́ ń tọ́mọ alá tó ti di bárakú fún un ń pé ṣé àwọn lè máa tẹ̀síwájú láti máa bá a ṣe pọ̀ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àbí káwọn ó gé dànù lára mọ̀lẹ́bí àwọn. bákan méjì nínú kọ́ pé sọ pé àbọrúbọyè nítorí pé ó fi ń sin àwọn ẹni tí ń bọrú tí ń bọ yìí jẹ àmọ́ tó bá pé máa ń wí nítorí pé ó náà ti dì bẹ́ẹ̀ ẹ pàtì ni wọ́n ẹ pàtì ni wọ́n ti fi hàn pọ́ùn ìṣe mùsùlùmí má ẹ pàtì ẹ gbọ́dọ̀ kọ́kọ́ ẹ sì máa sálámà sí káfíìrì ẹ sì máa sálámà sọ́sẹ̀ bọ́ òfin ẹ̀sìn Islam ní kí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí káfíìrì ẹ lè kí káàárọ̀ ẹ lè kí káàsán so tó bá ti fi hàn yín pọ́ùn títí káfíìrì gbogbo gbàtẹ́ bá pè káàárọ̀ káàsán o bó ní sẹ́rẹ̀ òun á máa ń sọ pé àbọrúbọyè ọ sọ pé má tún sọ bẹ́ẹ̀ fẹ́mi má káàárọ̀ káàsán làjọ jẹra wa gbàtẹ́mi ò lè sọ fún ọ pé assalamu alaikum ẹ̀tọ́ wo ni wọ́n ní láti sọ fún mi pé ẹ̀ ń bọrú ẹ̀ ń bọ yìí ẹjọ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh 08085677726 08085677726 plus 2348083293896 bi'idhnillahi ta'ala òní ọjọ́ Jímọ̀ òun náà ni dárọ̀ tí à ń sọ nípa rẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun náà ni ó ń gbìnàyà ní mọ́ṣáláṣí ńlá Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ òun náà ni ó ti ń wáyé níbi tí Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji tó tún máa dá alẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú at-tawhid àti àkídà tí ó ní àlàáfíà tí wọ́n ti ń bá mẹ́nubà tí wọ́n dá alẹ́kọ̀ọ́ lé lórí bí idhnillah àmì Allah nínú àánú ẹ̀ tó ga jùlọ àwọn ọmọ ìyá ogbó tí wọ́n kópa nínú ẹ̀ kó ló wá kó ṣe lílọ bíbọ̀ wọn kó ṣe ní rọrùn gbogbo àátàsì tó ń jẹ́ pé àwa náà ń bẹ tó ṣàtàwọn tó ń bẹ lọ́nà tó jìnnà kó ló wá kó ṣe nìkọ̀ọ̀kan wá síbi ètò pàtàkì náà bí idhnillah kí Allah kó sì bá san àwọn olùwà náà ní ẹ̀sùn lóore 08085677726 plus 2348083293896 nínú ìbéèrè míì tí ó wà ń bí wọ́n ní ẹ dákun ipa wo ni ẹbí lè kó nínú kí ìyàwó tàbí kí ọkọ fẹ́ kó ọ̀dà ẹ jẹ́ ká mú ìpele yìí ẹ ló kọ yín o. Hello, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Ó kàn yín bẹ tí ń pè. Abdulaziz ló ń sọ̀rọ̀ lásìkò Ileko. Ìbéèrè yín o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ní ìbéèrè àkọ́kọ́. Ìyàwó mi tí mo fẹ́, ìyàwó ẹlẹ́ẹ̀kejì mi ni. Àmọ́ ó ti fẹ́ yàwó ó ti fẹ́ ọkọ kan tẹ́lẹ̀ rí. Ó dẹ̀ ti bímọ kan tẹ́lẹ̀ kó tó fẹ́ mi. Àmọ́ ìgbà tó máa bí ọmọ yẹn, ó wà nínú oyún ọmọ yẹn ni ó ṣe ìgbéyàwó ló ṣe nìkáì pẹ̀lú ọkọ tó kọ̀ sílẹ̀ kó tó fẹ́ mi. Àmọ́ nísìnyí adẹ̀ ti mọ̀ pé òfin ṣẹ̀ríà sọ pé ọmọ yẹn ò ń ṣe ọmọ bàbá yẹn. So èmi tí ń gbọ́ ọmọ yẹn tọ́ èmi ni mò ń sanwó school ẹ̀ mo rán lọ léèwé. So wọ́n á sọ fún mi pé ìyàwó mi wá sọ fún mi pé òun fẹ́ kọ́ ọmọ yẹn máa jẹ́ orúkọ tèmi Abdulaziz. So mo á fẹ́ bèrè pé ṣé lóyún abẹ́ ṣẹ̀ríà ṣó tọ́ ká change orúkọ yẹn sórúkọ ti tèmi tó jẹ́ Abdulaziz. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé ìyàwó mi wà nù oyún presently. So a ti fún ọmọ yẹn lórúkọ. So a ti wá jẹ́ káwọn mọ̀lẹ́bí àtọ̀rẹ́ díẹ̀ mọ orúkọ yẹn àmọ́ kò tí ì bímọ. Àwọn dẹ̀ ti ń fi ọmọ yẹn pè wá bàbá lágbájá ìyá lágbájá. So èmi wá wò pé yẹ ká yẹ kọ́ ọmọ yẹn ká bí ọmọ yẹn tán ká tó lè announce orúkọ yẹn pé wọ́n á fẹ́ bèrè pé ṣó tọ́ under sharia náà pé ká ṣe bẹ́ẹ̀. Alhamdulillah ọmọ tí ìyàwó tẹ fẹ́ tó ti bí fún ẹnìkan lọ́nà zina ṣáájú kẹ́yìn tó fẹ́ ọmọ yẹn ọjọ́ mọ ẹni tó bí fún kọjọ́ mọ ẹni tó bí fún kò lẹ́tọ̀ọ́ láti pé kó máa jẹ́ orúkọ tìyín nítorí pé ọmọ dàbí òfin ṣẹ̀rí ọgbà ká máa pè lórúkọ tiwa torí ẹ̀ ọmọ bàbá rẹ̀ ni ó máa jẹ́ tófin ṣẹ̀rí àbá sọ pé ẹni tó bí kì í ṣe bàbá tọ́tọ́ láti jẹ́ bàbá fún un látàrí pọ́nà zina lọ́gbà bí kò sí nǹkan tó burú ká máa pè ní lágbájá ọmọ Abdullah nítorí pé a lè máa fọkọ màmá rẹ̀ pé láti sanabi Isa ọmọ Maryam torí ẹ máa pè ní lágbájá ọmọ Abdullah tí Allahumma eléyìí jẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa pè àmọ́ kò gbọ́dọ̀ jórúkọ ti yín o ẹ wá ní ìyàwó yín lóyún
ìyàwó diwọ́ ti sẹ̀ sínú tí ì bí ọmọ ṣùgbọ́n ẹ ti sọmọ lórúkọ àṣejù ni wọ́n ń pè lẹ́yìn nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríyà kò sí nǹkan tó burú kọ́ ẹ pé njọ́ tá a bí máa bá ti ṣe bí gbàrà iná àlá fún lórúkọ àmọ́ ọmọ tá a ti bí bó láti ṣe fẹ́ sọ lórúkọ nítorí pé ọmọ tá a ti bí òun sẹ́yìn máa bọ́kùnrin ní àbóbìnrin wọ́n ti wá fi ń pè ọ́ bàbá Ahmed ìgbà tẹ́ bí ma lọ́ba dobìnrin ṣé gbogbo èèyàn títí ń pè ọ́ bàbá Ahmed tí ò ní padà di pé wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ ẹni actually yìí tó fà á tẹ́ fi pé ẹ ti sọ ní Ahmed òun náà ni pé ńgbà tí obìnrin ti ń lọ wọ́n ti ya àwòrán ọmọ tó wà nù rẹ̀ wọ́n ti rí àpẹẹrẹ tó fi hàn pọ́kùnrin ṣé olúwa bí màláíkà ni olúwa fi àpẹẹrẹ rán tó fi wá ṣàlàyé fún wa àìmọye tó yẹ pé wọ́n á wò wọ́n á sọ pé obìnrin ni ṣùgbọ́n tó ṣe pé ńgbà tẹ́ bá bí tán kọ́ ọmọ bá dọkùnrin wọ́n sì lè sọ pọ́kùnrin ni tẹ́ bá bí tán lọ́mọ bá dọbìnrin wọ́n dàbí obìnrin tó lọ bí mani gbogbo ìgbà tí ń lọ wọn tó bá ti ya scan fún wọn lọmọbìnrin lọmọ ìgbà tí ó wàá bímọ wọn wá ní baby boy ni lóbìnrin bá sọ fún wọn pé ẹ bá ń gbé kejì nítorí pé gbogbo ìgbà tí wọn ń wá wọn obìnrin lẹ́ ń rí ajẹ́pọ̀ ọkùnrin sápamọ́ ni ọkùnrin lọ́wọ́ á jáde ní ìṣẹ́ bá ń gbé kejì bàbá ni ẹ̀ ń ṣàwàdà báwo hospital bá fẹ́ dàrú torí ẹ̀ àìmọye ẹni tó bí máa ń kọ́ tó yẹ pé gbogbo ìgbà tó bá ya scan ọmọ kan náà ni ṣùgbọ́n sí ìyàlẹ́nu níjọ́ tí ó sì bímọ ibi tí ń lọ ọ̀wọ́n náà ló ti bímọ wọ́n bá gbọ́ ọmọ jáde àwọn bá ti ń palẹ̀ mọ́ pé wọ́n gbé lọ sí wọ́ọ̀dù tí ó ti lọ ní ìsinmi ẹ̀wọ̀n àtọ́mọ ló bá ní rárá nǹkan kan tún rú nù òun ọba ní no kò lè ṣeéṣe scan parọ́ ẹ̀rọ pé scan màláìkà ni obìnrin bá ebe mi mọ níkùn mi àní nǹkan kan tún rú wọn àti yọ bí ọmọ kí ló tún fẹ́ kù ibi tí wọ́n ti ń ṣe àríyànjiyàn ọmọ bá gbórí jáde àṣebèjì ló lóyún ṣe wá wò fún títí oṣù mẹ́sàn-án ọlọ ìwọ̀n ọ̀fẹ́ tó oṣù márùn-ún gbogbo scan tí wọ́n láwọn ń yà pàbó ní jásí àwọn ò rí ń bẹ̀ pé méjì ni torí de eléyìí ṣé scan náà lẹ́wàá dúró tì láàpò ti sọ pọ́kùnrin ni tó bá dobìnrin ṣe é pé hospital lẹ́jọ́ ni nítorí pé n tí wọ́n ń wò yín ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ olúwa nìkan ló máa ti ń bẹ nínú àpò bì bọ́kùnrin ni bóbìnrin ni ọkùnrin tó pé obìnrin tó pé ọkùnrin tí ò pé obìnrin tí ò pé àgọ̀ ọlọ́gbọ́n àbí dídìrín sọ̀gẹ̀dẹ̀ lúná ta ló mọ̀ Allah ò nìkan ló mọ̀. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 +2348083293896 eléyìí ni àwọn nọ́mbà tí olùjábí tàbí máa fi pè wọlé béèrè kan sí kejì. wọ́n ní ẹni tí ó wà ní rákà alákọ̀ọ́kọ́ tàbí ẹlẹ́ẹ̀kejì lórí sọ́lá tó wá ti gbọ́wọ́ sókè fún takbiru tàbí tí ó ṣe takbiru ṣùgbọ́n kò tí ì lọ sí rùkú tó fi rántí pé òun ò tí ì ka súrọ̀ míì lẹ́yìn Suratul Fatiha àyípé kí ni ìdájọ́ ẹni báwọn. kò sí nǹkan kan tí kò ka súrà náà lọ ń bá wa ka súrà tán yọ lọ sí rùkú. 08085677726 08085677726 +2348083293896 ó kọ yín o. Hello. Na kí lẹ sọ? Hamid ló ń pè láti USA. Náà mi béèrè wa alaikum salaam wa rahmatullah ìbéèrè yín o. Ìyá mo ní béèrè méjì. Àkọ́kọ́ ń bẹ̀ ní ẹni tí ó ẹ̀ka ìdodo gbàtọ́ wá sí ọ̀sítà ìbò mọ́gbìn. Hello. Ẹni pé ẹni tó gbàgbé láti sọ́làwó ẹni tó sùn láti fi sọ láti àǹtọ̀rì ó ti sùn kí
sọ̀rọ̀ àǹtí tó tó ìgbà tó fẹ́ sí odi ní àsìkò mọ́gírì ó wá kí mọ́gírì ó ṣe kí mọ́gírì lọ́yẹ̀ tó wá rántí pé òun ò kí àǹtí ó ti parí mọ́gírì pátápátá òun tó wá rántí ṣé mọ́gírì. ìbéèrè ẹlẹ́kejì. ìbéèrè kejì. ó wọlé. náà ìbéèrè kejì. ẹni tí ìyàwó rẹ̀ bá ṣeré bí ọkọ dàmíra ṣé ìyàwó náà wọ jánábà ni àbí ọkọ nìkan. náà ó ti yé. wa alaikum salaam wa rahmatullahi. alhamdulillah ẹni tí ó gbàgbé láti ṣe sọ̀látul asr àmọ́ tí ó rántí pípò wọn ṣe sọ̀látul asr àfi lẹ́yìn ìgbà tó parí sọ̀látul maghrib. ṣé tó bá ṣe sọ̀látul asr eléyìí tó rántí ní ìsìn lẹ́yìn sọ̀látul maghrib tó ti ṣe sáà pé sọ̀látul maghrib rẹ̀ lálàáfíà? rárá o, eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé kò lálàáfíà. yóò tún sọ̀látul maghrib ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe sọ̀látul asr. al-Imam Malik rahimahullah wọ́n sọ fún wa nínú al-Muwatta táwọn mìíràn tún gbé jáde lẹ́yìn Imam Malik wípé lọ́jọ́ tó ń jagun Khandaq Ànábì sallallahu alayhi wa sallam wọ́n á ṣe sọ̀látul dhuhr àti sọ̀látul asr àfi lẹ́yìn ìgbà tó òòrùn wọ̀. ẹ̀yìn ìgbà tó òòrùn wọ̀ tákòkò maghrib ti tó Ànábì tó ṣe sọ̀látul dhuhr àti sọ̀látul asr. ǹjẹ́ kí ló dé tí Ànábì ọ̀kọ́kọ́ ṣe sọ̀látul maghrib kó tó di pé wọ́n san sọ̀látul dhuhr àti sọ̀látul asr? sọ̀látul dhuhr l'Ànábì kọ́kọ́ ṣe, lẹ́yìn rẹ̀ wọ́n ṣe sọ̀látul asr kó tó wá ṣe sọ̀látul maghrib. àwọn olùmọ́ni bólúwa ti ṣe tó àwọn sọ̀láàtì ńlá gbọ́dọ̀ tó. so tí ó bá ṣẹlẹ̀ pé èèyàn ṣàṣìṣe irú ètí ẹni tẹ́ béèrè ṣe yóò tún sọ̀látul maghrib ṣe nítorí pé tàkọ́kọ́ tó ṣe ń kọ̀ bá ó ṣe ṣáájú sọ̀látul asr. sọ̀látul asr ṣíṣe rẹ̀ ló sì gbọ́dọ̀ síwájú sọ̀látul maghrib. wọ́n á ní tí èèyàn máa ń báyàwó rẹ̀ ṣeré tí èsì pé bá ló pọ̀, eré tí wọ́n ń báyàwó ṣe wá pè fún kí òun dámira, ìyàwó ọ̀dámira. ṣé bọ́kọ ó ti ṣe wẹ̀wẹ̀ jánábà náà níyàwó ọ̀wẹ̀? rárá, ẹni tó dámira nìkan ni ó wẹ̀wẹ̀ jánábà, ẹni tí ò dámira kò ní wẹ̀wẹ̀ jánábà. tó ti pé ọkùnrin kò lè mà sóbìnrin dámira àbí ọ̀dámira, òun fúnra ara rẹ̀ ló lè mà. ibi àwọn obìnrin gbọ́dọ̀ páyà Allah gidigidi nítorí pé táwọn bá dámira yóò jáde láti àárín àyà wọn yóò wá sí ibi tí ó wà ní. kìí ṣe pé àwọn ọ̀dà yóò jáde, àwọn ọkùnrin máa ń dà yóò jáde ló fi jẹ́ pàtì tètè dá tí wọ́n mà ọ́ rọrùn. ṣùgbọ́n obìnrin òun dára rẹ̀ mà dáadáa, òkùnkùn oníkùn kan máa mànú ara rẹ̀. bí wọ́n ṣe ń bá a ṣeré òun èèyàn ló náà ó ṣeéṣe kó ti dà kọ́ ló lè dà ṣáájú rẹ̀. so àìwá rí nǹkan tó dà ń lóde kò túmọ̀ sí pé kò ti dà. so tóun bá ti rí pé nǹkan kan jáde lára òun sì rí ń dùn mọ́ òun nígbà tí ń jáde. so ọ̀rẹ́ òun lẹ́yìn ìgbà tó jáde òun náà lọ wẹ̀. eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan ya sheikh fi dunya wal akhirah bi idhnillah. ibi láti máa ṣẹ́ni ó lé ní lórí ètò Al-Fiqh fil Islam Al-Madina Center.